àìtètè fi afẹ́fẹ́ ni òjá mà orí òkú mọ̀ jójó ẹ̀fúùfù lẹ̀lẹ́ ti wá sọ̀lù sórí òkú nìbàdàn ó yá gbóhùn sókè gbóhùn sókè gbóhùn sókè. ajá o ajá ajá o ajá ajá o ajá ajá inú ìwé àjàgbó ẹ̀pà lọ́lọ́ àjàgbó àjàgbó ẹ̀pà lọ́lọ́ àjàgbó àjàgbó ẹ̀pà lọ́lọ́ àjàgbó ajá o ajá ajá o ajá ajá o ajá. Ẹ̀jú àwọn guys kò síbi tá a wá wọn dé àárín wọn rárá ẹ rí wọn kẹ. àbúrò mi wà bí tó ti ń jẹ̀rù ráńbẹ́ a gbọ́dọ̀ rí wọn o. sọ yín náà wá sá láti láṣẹ àkájọ gbà báyìí láti ẹ̀kọ́ gbà báyìí. pẹ̀lú àwọn àgbà báyìí wọ́n gbà báyìí gẹ́gẹ́ bí wọ́n àgbà báyìí a lè rí kẹ̀kẹ́ wọn níta. àìbọ̀ mo dán lóhùn gbogbo tí wọ́n pápá láti ṣe ìbọn kò ṣe ìtọ́jú ọlọ́run ọmọ yìí afúntọ́ ni afúntọ́ ni kan gbọ́dọ̀ ṣe o. wo mi èmi mọ́yìn ìbọn ìgbọ́mẹ́kun òye ojú kan rò ó pàkan jẹ ẹsẹ̀ kẹrin ló sọnù gbàngbọ́. I trust you ya. ọkàn yìí máa ń gbọ́dọ̀ máa. iwájú ọkùntọ̀kùn ní í ṣe ẹ̀yìn ọkùntọ̀kùn ní í ṣe àbàtà kúnkúnkún lókun là pọ́nmọ́ ọjà mẹ́ẹ̀ẹ́dínlógún wọ́n sáré pẹ́pẹ́pọ́ tẹ́lẹ̀kú wọ́n rìn ní bẹ́bí ọ̀nà yẹlẹ́kù olórí atúntò gbọ́dọ̀ tó ń gbà kálákó tù ọ́ kóró àpàṣẹ pẹ̀sẹ̀ fọkàn rẹ balẹ̀. ààrẹ gbogbo aláyé ṣé gbogbo nǹkan tó ń ṣe látàárọ̀ náà lè bóyá ń pariwo lè àgọ́ ti tẹ̀ láti gbàdá yẹn lọ́wọ́ ẹ̀ jọ tó lọ lọ gbogbo ọgbọ́n tó bá mú bá mi tà sí jọ mo trust ẹ gan. fọkàn rẹ balẹ̀. ẹ̀rọ pàápàá láti gbé ilé olúwarò kì í gbọ́dọ̀ kóòtù ọ̀pẹ́sẹ̀. ẹ má jẹ́ n kú o ẹ dákun ẹ ṣàánú mi o ẹ má jẹ́ n kú o arákùnrin mi o. ọmọ kékeré ni ọ̀láyà kẹ́bọ̀jẹ́ bẹ́ẹ̀ sì lágbàlagbà rẹ̀ kò sí lè fèrè kíjọ́bì tí bá ní ọmọ wa ní ẹ̀rà ká ní àná àrògbó ta sí. lẹ́yìn kẹ́ ẹ̀ tètè dá padà níbi tó ti fẹsẹ̀ kọ́ fún lẹ́rọ̀ rẹ̀ bí bẹ́ẹ̀ kọ́ ikú ni kẹsànù. àṣẹ rẹ̀ kì í tún padà sọ́dọ̀ àwọn bọ́ọ̀sì yẹn àwọn èrè pé tí ò mọ ni àwọn bọ́ọ̀sì yẹn bẹ́ sí mi ní gbàgbọ́ tí bá tún wá padà síbẹ̀ bí gbé mo tún lọ bẹ̀ wọ́n mo lọ àmọ́ ṣe é jàre báwo ni ṣe máa yíyà. ọjọ́ tó ti mọ̀ mí ṣé mo pọ́ rí sọ̀rọ̀ ṣé mo pọ́ rí ìrọ́gbọ́n ta sí o. ẹ wo bàbá èmi ti sọ fún yín láti ilẹ̀ ẹ jẹ́ ká lọ tún àwọn gbá ìṣẹ́ ká lọ tún bẹ́ẹ̀ ṣe ká gún wọn ká nù wọn pọ̀ ká ṣe wọ́n bí ìmú bàbá ìyẹn ogan ní solution gbogbo ilé tá à ń ṣe yìí kò lè rán wa. bàbá ọ̀nà ẹ̀ ń sọ̀rọ̀ báyìí farabalẹ̀ jàre nígbà tá a bá lọ síbẹ̀ tá a lọ gún wọn pa tá a lọ rún wọn pa àti gbogbo wọn bá kú ṣé kí ló fẹ́ ṣe sóhun sí jẹ́ ká yanjú ẹ̀ lọ́wọ́ tọ̀. ọmọ èké ń ṣe ọ ògúdà kan rẹ kèrè dá kan tán ó tún kàn ògúdà méjì wo bí ẹ ti dá padà bíbẹ̀ kọ́ ọrùn làlà mo rí ọ náà. ọlọ́pàá ẹ dábọ̀ ẹ fi èdè nú ẹ fi èdè kù bẹ́ẹ̀ sì ni ẹ fi èdè gbogbo ara. ẹ̀bẹ̀ kí làwọn ń gbọ́ tó bá jẹ́ wípé ọ̀rẹ́ mi ẹ̀ lájẹsára tó máa fi dìfẹ́ǹdì ara ẹ̀ ṣé bí ọmọ burúkú ìṣe máa bẹ́ orí ẹ̀ níṣẹ́ máa bẹ́ dànù ẹ̀wà ń bọ̀ ẹ̀wà ní awo olùgbẹ̀bẹ̀ ẹ̀bẹ̀ kí wà. mo fọ ọmọ kíní kan o pé tá o bá báwo àwọn ọmọ ń gbóhùn awo ni mo fi ìfẹ́ bẹ̀ ọ́ mo fi ìmùlẹ̀ bẹ̀ ọ́ dákun. lo awo kò sí nǹkan kan bó ti máa bá kú lọ́wọ́ yìí. kí ló ṣẹlẹ̀ wọ́n ṣà ń bẹ̀ yín náà ni ẹ̀yin náà gba awo sáwo ló bẹ̀ ẹ̀ tiẹ̀ bẹ́ẹ̀ tiẹ̀ respect àwọn ẹgbẹ́ yín náà. kí ni sí ọgàn à ń torí rẹ gbàgbọ́ àwọn jọ̀sán. wo bọ́ọ̀ bá sọ̀sọ̀kúsọ bọ́ọ̀ bá wíwìkúwì wọ́n nìkan wọ̀ rẹ̀ ó ọdún márùn-ún kà wálẹ̀ orí rẹ̀ aburú ni. àbábá lọ̀rọ̀ rẹ dákun awo ẹ dákun mọ́ bínú
ọmọ ekele ni kò láyà kẹ́bọ̀jẹ́ bẹ́ẹ̀ sì lágbàlagbà rẹ̀ kó tún lè fèrè kí tóbi ẹgbẹ́ pé dábọ̀. bí ọba láyà kẹ́bọ̀jẹ́ kò gbọ́dọ̀ gbé kaná fáwọn tí ó jẹ sóhun nìkan ló gbọ́dọ̀ jẹ bọ ni. ẹ dákun mi ò mọ̀ mọ́. ẹ̀bẹ̀ náà là ń bẹ̀. ẹ jọ mi ò mọ̀ mọ́ ó mi ní ṣe bẹ́ẹ̀ mọ́. àwòyí kan dùn àwòyí kan dùn báwo bàbá wo àwọ̀ àgbọ̀ báwo bàbá wo àwọ̀ àgbà báwo bàbá wo àsì. dákun. dẹ́rẹ̀lẹ́ kí n gbẹ̀bẹ̀ kí n jẹ burẹ̀. àwọn olùgbẹ̀bẹ̀. ó rí pé báyìí ń sọ̀rọ̀ látàárọ̀ èmi kan fi wọ́n play game ni n kò gbóhùn wọn àwọn ọmọ ìgbóhùn rẹ̀ n kò lè ṣí ẹ̀ ogun. kò ṣe. dákun mọ́ bínú awo mo bì ọ́ mo fà wo bì ọ́ mo fà bì ọ́ mo fọ̀nà mi là bì ọ́ dákun mọ́ bínú. àwo bẹ́lẹ́njẹ́ jọ má bínú ṣé ọmọ agboolé yín àbábúrò rẹ ni jọ má bínú pé ṣe ni ó sámi ládàá kémi má lajẹ sára rárá ṣé kí n ti kú ṣé ẹ máa péjọ ẹ má bẹ̀mí inú sáré pé kí n má bínú inú sáré. ẹ má bínú ẹ náà ṣàwọ ẹ bára ṣe ni ojú ẹ ló ti ń yíbo yìí kò lè jẹ gbé àbúrò yín náà lọ àbúrò yín náà lòun náà ẹ kọtẹ gbọkọta wo ẹgbẹ́ yín sọ àbúrò yín náà ṣáà ní ẹ fà mọ́ra ẹ má bínú ó wáyé bẹ́ẹ̀ ni. kó bó ṣe ń ṣe dánú sọ́hun àbúrò tèmi eléyà àjábúrò tèmi àbúrò mi ayàdá sí mi n kò ní tí ká mi yanjú rẹ̀ dànù àbúrò mi tó yẹ pé àbúrò yín ni wọ́n ti pa. ẹ máa yanjú rẹ̀ kí màá ti di rẹ̀ ṣẹlẹ̀ lè máa bí mi. ẹ má bínú gbà ẹ má bínú ẹ jọ. ẹrẹ rẹ wá o àmọ́ ọwọ́ bàbá mi rò wà lè bòótọ́ àti káwọ́ mọ́tò kálàgbà káyí lòun èyẹ owó mọ́tò bẹ̀rẹ̀ wọn. ó yà kó sí problem ẹ sọ iye owó mọ́tò a máa fún yín. òbí ẹ̀ bá máa lọ bòódó lẹ́sàn-án owó mọ́tò bòódó ẹgbẹ̀rún mẹ́ẹ̀ẹ́dógún ni o. ṣé máa ká. ó tiẹ̀ máa ká sórí ká bá bọ́lẹ̀ bòódó a sì máa gbọ́ kadà kí a máa fi wọ dépòró 500 lọ kadà. iye ni mo rò. ọjà ti 500 naira. ẹ má bínú ṣé bóró ẹ kì í ṣe nàìjíríà bí. ní 15,000 wúra wo ṣe ló ń bá àwọn ilé ìfà máa fún 20,000 kọ́mọlọ́mọ máa fún sẹ́mi náà máa fún 20,000. ọ̀dà fún ọ. ó ní òun ò fún yín ní 20,000. irọ́ o 20,000. bẹ́ẹ̀ni. owó ẹ̀gbà tí ó máa bọ́ sí gangan. máa fún yín 20,000 sí sí náà kẹyanjú ayé ọmọlọ́mọ kó I understand now. lẹ́ni arábùrò yín ti ya ọwọ́ rẹ̀ ti wálẹ̀. ṣe sí ìwà ìdílé wa ìjẹ́ pé fún ara òòṣà yẹn kí a bá rí ọmọ ìdílé yìí aburú fẹ́ ṣe fún ara òòṣà yẹn kó lọ máa takú ọ̀tá wa láì jẹ́ pàtẹ́ mọ̀ rárá òòṣà yìí sì burú jù ní ìdílé wa. òòṣà ìburú jù. àìfọdù èso òòṣà kan nídìílé wa èyí àtàkì àdúgbò ti pè àtàkì èso òòṣà ni. èso òòṣà yín àtàkì. ká orí bẹ́ẹ̀ àwọn òòṣà ìsáà nílùú ìdíwà yẹn pé èèyàn ń bọ̀ déédéé pé bóyá torí wọ́n ń bọ̀ wọ́n wọn ra àbúrò rẹ̀ ṣe wà lórí wa àwọn òòṣà ìsáà ń bọ̀ nílé wa. èròjà kẹyà ń bọ̀ ọlọ́àpọ̀ òjìdàn sí ilé wa bóde gbogbo òòṣà yúwẹ̀ ọmọ yẹn ti parun tipẹ́tipẹ́ èso òòṣà kọyìn pé iye òòṣà kúnlẹ̀ bọ̀kàn lè sì dẹ̀ ráyè bá tọ́ bẹ́po má tọ́ bọ̀yọ̀ ayé ti lajú jù yẹn lọ gbogbo àwọn òòṣà ìyóṣì kéré tóun gbé kele sọ́nù táwọn gbogbo yẹn ti parun tipẹ́tipẹ́ èso òòṣà kan mọ́. káwa kí wàá lè fà á kí lè bì í èèyàn sì máa yàdá sí èèyàn báyìí kí kò dẹ̀ ní wálẹ̀ láti pé èèyàn ṣoògùn láti pé èèyàn lágbèrò láti pé èèyàn ní àgbẹ̀ta kí wàá lè bọ́dá kínní àfi kí n fi tó yín létí o nǹkan kan ṣẹlẹ̀ lígboro ni o. kí ṣẹlẹ̀. ṣe ní àdúgbò wa wọn kàn bá wa fa wàhálà èmi ti ń bẹ́ nìkan dàbá yìí bí wọ́n ṣe fa paná yọ yẹn kóró kó ń bùjó mi. ṣọ́kò lóde. nǹkan kẹ́ ẹ̀ mọ ọmọ tí kò papọ̀ sí kó ń bùjó mi báyìí ṣé ọwọ́ ha kómi ọwọ́ rẹ̀ ha èyí wà lẹ́dí sí. èyí wà lẹ́. àti wàá fi oríṣiríṣi ẹnu wọn ti fẹnu yọ ẹnu sọ́bẹ̀ pé àwa ní ó ti wá ń fẹ́ di òbí sí mi lọ́rùn kátẹ̀lẹ̀ fún ní ẹ̀rọ àwọn ọmọ àlọ́ gbogbo ìjọ àgbà n kò mọ bí wọ́n ti ń ṣoògùn kan sí n kò ṣoògùn sára n kò ṣe kínní kan ó ti wá dóògùn alágbèrè ìrìn àbí wàá bá gbé òṣàkọ́wà ní dídé wa ìmọ̀ àtàkì wọn ọ̀tá wa. wo bí ọ̀rọ̀ rẹ ṣe èyí nílé báyìí wa ṣé o fẹ́ gbọ́ ó ṣeé ṣe kágbára kan ti wà lára rẹ kó má mọ̀ tipẹ́tipẹ́. agbára ọlọ́run kì í ṣe onídọ́hùn
ìrọ̀ kátẹ́pọ̀ ọlọ́run kì í ṣe odídán lè tọ́ àmọ́ yẹn pé kọ́ ló máa fẹ́ ṣe fún yàn ọlọ́run ṣe ń Barrister ní ilé ń jó kí Barrister gbọ́fẹ́ kí ló ní mi. Barrister yìí sí Kùránì rẹ kò jóná Kùránì ìwé mímọ́ òun rẹ kò jóná sórí mò ń gbé èyí ìwọ náà ṣàkíyèsí kó ronú jinlẹ̀ kó ronú rẹ kó pààrọ̀ àtọ̀dọ̀fin inú rẹ kó wò pé bí sí mo kù sí kí mo tojú bọ̀ kí lè bí kí lè fà kọ́mọ èèyàn gbádà sókè kọ́wọ́ rẹ̀ dẹ̀ gan ìwọ rẹ̀ kó ronú sí ẹ̀yìn ṣe èdè òṣàpọ̀lì bíi èèyàn lè mà lágbára kó má mọ̀. ká máa wá ṣe báyìí lẹ́sìn ẹ mọ́ mú ro bọ́dá yẹ kí ni bẹ́ẹ̀ ni tẹ̀lé mi dé gbòòrò wa kálá àyànjú ògbóró lè yọ. ọlọ́run kò jẹ́ ẹ máa dá mi dá. rí. Adérelé mélòó ló pè ọ́. Láti ìgbà mo ti gbọ́njú ìgbàgbọ́ là ń ṣe n ò ṣòṣà n ò ṣẹbọ n ò ṣiṣẹ́ tutù kódà ló ṣàkúlẹ̀ bọ́ o Elédùà là ń ké pè oníṣìǹgbà wa lólùgbàlà wa o ọwọ́ mi rèé funfun nẹ́nẹ́ o Dérelé. ìyá àgbà ṣé gbogbo àṣàmùtẹ́ wa ń pa fún mi látòrọ̀ ni pé àlọ́ ọ̀sà kankan ti ń dáàbò bò wá nínú ìdílé wa. ọwọ́ mi rèé funfun nẹ́nẹ́ o ẹ̀yin lẹ mọ bí tẹ́ ẹ kojú bọ̀ ẹ̀yin lẹ sì mọ bí ẹjọ́ dé tẹ́ ẹ ti lọ rí ohun èlò tó fi di pọ́wọ́ ọmọ ọlọ́mọ gan kò wálẹ̀ mọ́ tó èmi rèé o. àmọ́ ìyá àgbà ṣe rí tọrọ mi bá yé yín dáadáa wọn fẹ́ kẹ́ ẹ fi nǹkan kan bọ̀ fún mi ṣe é mọ̀ pé n ti ṣáájú wà dáyé tipẹ́ gbogbo tí sì ń bẹ́ ń kọ̀rọ̀kọ̀rọ̀ bí ẹnìkan kan ń lẹ́mọ̀ àgbà ọ̀pẹ̀ lórílẹ̀ ṣe rí ìyá àgbà ẹ mọ̀ fi nǹkan kan bọ̀ mí lójú ẹ mọ̀ fi nǹkan ṣe dúdú fún mi bí ẹ ti ń wò mí ṣe rí tó bá jẹ́ wípé nǹkan kan bẹ tí ń dáàbò wá ní ìdílé wa tẹ́ ẹ wá fọgbọ́n bò fún mi wọ́n sọ fún mi wọ́n ṣe dáadáa tó bá jẹ́ wípé tútù lọ fẹ́ gbà gbogbo nǹkan ètùtù pátá wọ́n san. Dérelé má pàbí fún mi ládùú bí àrán tí ò ń ṣe pé ẹ ti tójú bọ bí tí ò yẹ tójú bọ ẹ ti gbẹ̀ṣọ́ lò lọ́dọ̀ràn sí yín lọ́rùn kó tètè sọnù o. ìyá àgbà ṣé ẹ̀sọ́ lè fa kéèyàn gbọ́wọ́ sókè kọ́mọ́ gbọ́wọ́ wálẹ̀ ni. ń bò wá ìgbà mo wà méjèèjì tí mo sì dúró dáadáa rekete ọmọ kan náà lọ́dún náà lọ níbi ojú kòkòrò ọlọ́rẹ̀ mú òkà òkè bọ̀wọ́ òkà lásán ló fi nígbà òfin lù yàn báyìí òkú lẹ́lẹ́jà ta. ìyá wa ohun tẹ́ ń sọ ni wípé ẹ̀sọ́ tá a mọ́ ń lò yìí náà ó léwu. ó léwu bí o bá sì nídìí obìnrin ò ń jẹ́ kú mu. ẹ má bínú torí Ọlọ́run. ẹ rọra oje ìyá olóúnjẹ. adé o àwa ti dé o àwa dáńtẹ́ ta fún wa padà o. ṣé ẹ rí nǹkan wà mẹ́rin wípé ṣé ẹ rí nǹkan burúkú tí ń bẹ ní òkà yìí ẹ kàn yọ lágá kásìmọ́ bá ti a lọ ọba tán o. ṣé wọn mọ̀ yín rí ń bo mo ti mọ̀ yín kí lọ́kàn mi pẹ̀lú òrùka bọ̀dá alákọ̀wé ṣe bá wọn pọ́ oúnjẹ mò ń tà mí. tó yẹ kẹ́yìn ta òrùka fún wa nígbà tí wọ́n pè ṣẹ́ ìbílẹ̀ òrùka máa ṣe ẹ̀fẹ̀ dáhùn sí wa lọ́rùn gbogbo òrùka tẹ̀sán fún wa nísìn ó ti di wa lọ sí wa lọ́rùn ẹ̀dẹ̀ mo kẹta ẹ̀tọ́ ká fi fún wa ẹ̀ ká máa lọ ṣiṣẹ́ káàkiri àní ìgboro. báwo lòrùka ṣe máa dénú oúnjẹ ẹ wá gbà mí. òótọ́ ni mo ti rántí ojú yín ẹ̀hẹ́ kí wàá mo lè ṣe fún yín. ọ̀dà sẹ́ẹ̀rí ọ̀ka bú tẹ̀ta fún wa nǹkan bú ti ń bẹnu ẹ̀ ẹ̀yọ́ lágá báyìí kásìmọ̀ bá ti a lọ ọba tán. ẹ dẹ̀ máa tẹ̀lé wa tó ti yé yín tẹ́ bá ti tẹ̀lé wa ọmọ ọlọ́mọ tí a fi òrùka gbá tó wá ń sọ ẹ máa tẹ̀lé wa ẹ máa lọ ṣe òrùka padà sí ọ̀dọ̀ ẹ máa gbòrùka àwọ̀ ètò à ń sọ ẹ máa gbà padà sọ̀dọ̀ yín náà máa ń sọ. ọ̀tán. Ọlọ́run mà ní jẹ́ kí n rógun àdúrú máa burú o ṣẹ̀ṣẹ̀ ni pé ẹ dúró síbí bẹ́ẹ̀ fẹ́ ra nǹkan mọ́lá máàdùn dẹ̀ ṣe nǹkan lọ́wọ́ mo dẹ̀ ní kí n bá ta ọjà ṣé yẹn ni mo fi dáràn yín báyìí. ok ẹ fẹ́ dà sí rọ́ọ̀fù àbí ok kò sí wàhálà ẹ má wọrí ṣe bẹ́ẹ̀ sọ pé abiyamọ lẹ́yìn sábìamọ lẹ́yìn tẹ́yìn mú òkà tẹ̀ka fún àwa tá a lọ fi bá ọmọ ọlọ́mọ ṣé tó ẹ pọ̀ ọmọ tí yín iná fi òkà gbá ṣé ìmáa gbà tó ẹ pé aráàlú yín náà fi òkà gbá ṣé ìmáa gbà tó ẹ pé mọ̀lẹ́bí yín náà fi òkà gbá ṣé ìmáa gbà bẹ́ẹ̀ ni àti ẹ pé rẹ́lẹ́tìfù yín náà fi òkà gbá ṣé ẹ̀yin máa ṣe bí abiyamọ ẹ̀rọ ọmọ òkà tí ò da ẹ lọ fi gbá wọ ẹ tẹ̀tẹ̀ lè wá kí á lọ gbọ́ òkà burúkú tẹ̀ fún wa kẹ́ ẹ gbà padà sára ti yín. bẹ́ẹ̀ni ẹ wá lágbà. ẹ gbé gbogbo ẹ̀rọ dáadáa yín sọ̀hún. gentleman ẹ jọ̀ọ́ kí ló ṣẹlẹ̀ gangan kí ló ṣẹlẹ̀.
kò yé mi ẹ kọjọ́ pariwo kí ló ṣẹlẹ̀. ẹ ṣe jàre Mr. Government. ṣé bẹ́ẹ̀ mọ̀ pé bí ilẹ̀ tí wọ́n ń jẹun lójoojúmọ́ tẹ bá ń lọ ibi iṣẹ́ ayé yẹn á dáa o ṣàdédé làwọn Ṣàmú àti Ajígbédà iná kóra wọn dé lọ́jọ́ náà lọ́hùn wọ́n láwọn fẹ́ rò òrùka Malamaudu dẹ̀ ṣe nǹkan lọ́wọ́ mo wá dẹ̀ wò pé àjọ wà lẹ́gbẹ̀ẹ́ wa náà ní jẹ́ kí n bá ta òòka fún wọn ó tán o oore tí mo ṣe nìyẹn o tí gbogbo tó wá kóra wọn dé nísìnyí o tó ní pé èmi fi kọ́ sínú òrùka o ọlọ́mọ jẹ́ aṣọ oore ṣe o. ẹ jọ òǹkà yóò kí n ṣe tọ̀dọ̀ tí ìgbà tí ó dé pé nǹkan lẹ́ ń ta òǹkà ẹ ṣe júwe ọ̀dọ̀ Malamaudu fún wọn kọ́ lọ́ba. fine ẹ gbé gbogbo ẹnu yín súnmọ́ bí ṣe bẹ́ẹ̀ mọ Sábó ó yá kẹ wá gbéra báyìí kẹ lọ sí Sábó tẹ bá ti dé Sábó kẹ lẹ́ ń béèrè Malamaudu tó ń ta aago kẹ kóra nínú yín lọ Ṣàmú àti Ajígbédà. ṣe bí ọ̀nà ìgbà yóò já sí Sábó. àbí mi. kò sí wàhálà ẹ káwa débẹ̀ ká dé Sábó ká má rí ẹ máa mọ. ẹ sà ṣé bẹ́ẹ̀ gbọ́n tí wọ́n wí. etí kò dùn wá. fine. ṣé mo rò pé ọ̀hìn fún yín ló ń jàbí. òun ló ń yọ yín lẹ́nu káwa dé Sábó ká má rí Malamaudu tẹ́rù pé bóyá nígbó wa padà ìbùsọ̀gbà Sábó lẹ ti máa gba búrẹ́dì wò ìbùsọ̀gbà Sábó lẹ ti máa gba búrẹ́dì yín. ó wà Malamaudu orí yẹn á pé. ṣé orí yín pé báyìí ṣé àmọ́ kọ́tà ìṣe. Allahu Akbar. Allahu Akbar. Hajiya. Malamaudu rè. Hajiya. Allahu Akbar. Renike. Láfíà. Hajiya. Hajiya. Àwọn bill kọ́tọ́mà bí ó wá bí kàfé rọ́bẹ̀rà kọ́ bí kọ́tọ́mà tó wá. Yóò fẹ́ ra nǹkan tá a gbọ́ sọ̀rọ̀ báyìí. ẹ jòkó wá tó dé. Hajiya Hajiya Mesika. Abishi. Láfíà. Láfíà. Náà ni, how much, hello? Walla original. Original? Original. 2,500. 2,500. 5. Walla original. Kàdá o. Tó bá jẹ́ aago àbókí aago dáadáa ló máa ń tà ọ́ ẹ bá ara jà. Yawa! Original. Dubai. Buka. Ilé yẹ ìfúrẹ́sì. Dubai. Ilé yẹ ṣe. No, I will give you that. Now original. Original. Plenty. Pick. Hey. Kí ló wà níbí? See our light Allah original. Duka original. Allah. Duka original. Go. Duka. Aja. Duka original. Aja. Aja. Lásìpá bá mi gbé ẹni kírun àtàgé wá fún máa. Ó dáa. Yàgbà yàhà. Dọ́kítọ̀rù kẹ́ padà. Àwọn kiri wàdà ìdè. Wàdà ìdè. Wọ́tà dé. Madam, ẹ jọ, èló ni ríngele? 500 ló tà yẹn o. Mo láìkì eléyìí wà òkè. Ẹ rà ṣé o. Ilé ìdábà ilé ìlọ́ba ni mo fẹ́ mú. Ẹ jẹ́ fi síbí. Tó bá dínkù àbúrò ẹ̀. Are you ready? Yeah. You ready? Ajẹ́sí. Ṣé àgbà? Ẹlẹ́yà wa. Ṣé wà? Ṣé mọ́là ẹ̀ ó ti wá bí? Àbókí ti dé. Ẹ bá wa pè kó. Ṣebí Yorùbá nìyí.
ṣé bẹ́ẹ̀ tí mo pé tàbókí báńkì irun kò lè dìde lórí irun tẹ́ bá fẹ́ rà ní kẹ́ ẹ sọ ọmọ iye tó ń tà. tata máa ń sọ pẹ̀lú arábìnrin nìyẹn ọjà tó torí kiri wàá filẹ̀ olóhùn lọ kírun ìfún kójọ Yorùbá wa wàá gbọ́ búrẹ́dì 18 naira. iṣẹ́ Yorùbá nìyẹn. ẹ dúró ọmọ iye tó ń tà. kí ẹmọ yẹn ń tà élélé. ìyẹn 2000 naira ni. Kí ló ṣẹlẹ̀ kíde ìsìn máa funfun. élélé 1000. ilé 2000. 2000 ló kà ẹ dára. ìwé kọ́ máa bá mi mọ́. ṣé ti ṣe tó tẹ fẹ́ rà kẹ́ tó wọ̀wọ́ o. dúró. àbí bí pọ́ bí mú ẹ. How are you? Wáì jẹ́ kí wọ́n fi lọ́wọ́. Wáì. Ó ṣe rẹ́gí. Wàláì wọ́n dáràn. Owó ráì, owó ráì. Èmi fẹ́ràn ilé. Jẹ́ kí mi fi rí. Èmi ò nílò ní ìsinyìí. Ó dáa bàjẹ́. Wọ́n kú. ọ̀ǹtọ́ṣì ni bí àṣà kà mú. Latifa bá ń tọ́jú owó èdè Malam. Ìnàrò yá. Yíyà. Kẹ́ni àtúnwáwò ìjọ mi. Ọjà máa jíṣẹ́ yín. Ní kẹ́ wá jẹun ẹ gbọ́ mi lẹ́ẹ̀kan ni. Mo pè yín mo ní kẹ́ wá jẹun. Ara wọn ò balẹ̀. Irọ́ inú wọn dáa ni. Kéèyàn tó lè bá wọn jẹun inú ẹ̀ dáa ni. Wọ́n jẹ́ ni sínú ẹ̀ dáa ni. Ọbẹ̀ yìí náà dúró kọjá kéèyàn máa jẹ. Ẹ ṣé. Yà wá. Àjíyá. Àjíyá. I know they play. Yeah, I know they play. Ọlọ́run wá dá. Adida. Ó ti rà. Kakudi. Latifa bá mọ́wọ́ Malam. What's your bike? What's your bike? Hajiya. What's your bike? Ṣé kò sí? Ìyá kuri. Adeko. Báyìí náà gbà. Báyìí. Wọ́n gbà. Àbí báyìí. Wọ́n ṣe gbà á nìyẹn. Eléyìí kò sí wàhálà. Bọ́bọ̀. Hajiya. Àgòsí. Ó dáa. Hajiya. Àgòsí kò tajà abọ́bí. Àkúrí. Àkúrí. Àdìkọ́. Ẹlẹ́kọ̀ọ́ àdìkọ́. Ní wíwá ìpàsíyà. Báyìí náà gbà. Àpàsíyà. Àdìkọ́. Àkúrí. Àdìkọ́. Allahu Akbar kabira. Okay. Aji wa duka. Aji wa duka dunia. Allahu Akbar. Ini ni Alagbe. Ẹ̀mí nínú. Inú wa tẹ kọ̀kọ́ dùn pé ẹ̀yin lè nu òrùka. Àmùtórí jọ mi kì í ṣe àrùka. Òrùka náà ń pè ẹ̀yin náà ti pẹ́ ń sábò yẹ kí àwọn ẹni ti máa change. Ìyá wa. Ó ti ṣe wá ń jàǹbá gan-an. Pépà. Àrùka yìí. Ruka Kanu. Àrùka yìí. Àti asọ́ra Yorùbá pé asọ́ra ni àrùka yìí. Asọ́ra ni Yorùbá. Àrùka yìí. Nítorí àwọn ọmọ dúkà ọmọ ọ̀tá. Dúkà wòlíbíìsà. Tí wọ́n bá fi sọ́rọ̀ báyìí, tí wòlíbíìsà ló bá gbé àdá. Ló gbàdá. Kò lè gbé rẹ̀. Kò lè wálẹ̀. Àtúntò sọ́kẹ̀ báyìí. Ó ti dúró níbẹ̀. Láti ìjẹta ó ní fata ẹ̀ ti dúró níbẹ̀ tí kò wálẹ̀. Ó dúró níbẹ̀ kò wálẹ̀. Kò gbẹ́lẹ̀. Allahu Akbar kabira. Kò gbẹ́lẹ̀. A fẹ́ kó wálẹ̀. A fẹ́ kẹ́ fún wa ní ẹ̀rọ. Àárọ̀. Èrí àròkọ ẹja náà ń pè ní àrọ̀ ẹ̀rọ. Ẹ̀rọ. Àbọ̀kí. Àwalẹ̀. Ó wà lọ́wọ́.
dúró sókè. kọ́mọ kọ́mọ. òní dúró sókè. àlùkà yìí ọmọlẹ́ àbá rẹ̀ ọ̀rùka yìí àpìsọ́wọ́ àgbà awalẹ̀. òní dúró sókè awalẹ̀. ẹ ṣeun. abá àdàpadà o. àdàpadà dèrèlé owó dé. àgùdù gbé mi jẹ́ kí ìráyé fẹ́ òrìṣà gbé mi jẹ́ kí ìrìgbà mi lò mọ̀gúdù gbé mi jẹ́ kí ìráyé fẹ́ mọ̀gúdù gbé mi jẹ́ kí ìráyé fẹ́ òrìṣà gbé mi jẹ́ kí ìrìgbà mi lò. ojú báyìí ètùtù máa ń ṣe owó ni ẹni pẹkẹjì owó ni ẹ lọ́wọ́. kọ́rí òrìṣà gbé mi jẹ́ kí ìrìgbà mi lò. FCC owó yẹn máa ń fọ mi wọ́n FDS. òdòdó olùgbọ́dọ̀ bí ibi wọ́n ti gbọ́dọ̀ yọ. ẹ bá kó sápò FDS sí. oyin gbirigbiri dákọ̀ ìgbéyìn gbirigbiri dáná òdòdó olùgbọ́dọ̀ bí ibi wọ́n ti gbọ́dọ̀ yọ. mo bó ti bàtà lẹ́sẹ̀ odò mo bójú owó lára gbádùgbò mi tìrìtìrì lápá bá ti jẹ́ mọ̀gúdù gbé mi jẹ́ kí ìráyé gbé òrìṣà gbé mi jẹ́ kí ìrìgbà mi lò. ṣàwó. ogun yìí kan dúró ṣọ̀gbọ́n yìí kan dúró ṣọ̀pọ̀nà yìí kan dúró àwọn olè yìí kan dúró. àwọn yẹn kan dúró. irúnmọlẹ̀ ọkọ̀ ayé o. ewé gbégbé má jẹ́ ń gbàgbé ọ̀pọ̀n àkàrà má jẹ́ ń kakọ́kù. mo mọ̀ ọ́ gún mo mọ̀ ọ́ tẹ́ mo gbọ́kọ́ lọ́wọ́ ajíroko mo gbàgèrè lọ́wọ́ sẹ́dò mo gbàǹgàdà lọ́wọ́ ẹni bẹ́ẹ̀gì lóko. ayíkọ́ńdú ò sí nílé ọmọ ẹdìyẹ dàgbà bá wà nílé má ti fi ìyẹ́ ìjata. wọ́n torí mi ò sí nílé wọ́n fẹ́ fáyán mi kéré wọ́n torí mi ò sí lọ́jà wọ́n fẹ́ pàṣọ mi dà ìyá ọlọ́jà ẹ ṣe tèmi ní rere ẹ má pàṣọ mi dà ẹ má pàṣọ mi dà ojú abẹ́rẹ́ kò gbọ́dọ̀ tí o ẹ̀yin tẹ́ ẹ láyé ẹ̀yin tẹ́ ẹ lọ́jà ẹ má pàṣọ mi dà. mo kí ọ kú oríire àwọn alágbèékọ́ ayé àwa náà tún jẹ́ alágbèéwálé ọ̀run ó yá ẹ lọ gbégbá wa ìgbà yóò ìgbà ìwòsàn òrùka ìṣẹ́gun ayé o ìrọ̀rùn dé ẹ̀yin tẹ́ ẹ láyé o alágbèéwálé ayé o ẹ̀rọ pẹpẹ ó yá ẹ̀rọ pẹpẹ. kíni yóò ṣiṣẹ́. dákẹ́ òye. ó gbẹ́dẹ̀ kejì ní sùúrù fún wọn wọ́n ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. mo kí àwọn tó ní ọkọ oríire ẹlẹ́ǹkì nínú ó wàá kó ẹlẹ́ẹ̀kejì ó yá o ẹ̀yin alágbèéwálé ọ̀run o ó yá ẹ̀rọ pẹpẹ mo kí ọ kú oríire o ìrọ̀rùn dé àlàáfíà dé ká tó ṣẹlẹ̀ kẹta a wọnú ilé àwọn onílẹ̀ àwọn ọ̀rúnmọlẹ̀ a lọ bá wọn ṣèpàdé òdodo ká wà ṣẹlẹ̀ kẹta. pẹpẹ ẹ wá ní yóò bá fẹ́ bù ú níbi tá a wà kò ṣiṣẹ́ ìwà ẹ̀ bá yí ọ̀rẹ́ sábà pa ọ̀rẹ́ sábà pa a máa yẹ gbà ọ̀dà lọ kọ́síwájú. ó yá àwọn tó nílẹ̀ ó yá máa wọlé lọ àwọn tó nílẹ̀ wọn lọ bá ṣe. ẹ láyé o ẹ̀yin oníwọ̀n ajé o. ṣe rí bọ́ ìwọlé yẹn gbogbo àtú gbogbo ẹ ló máa tùbà ó ẹ farabalẹ̀ ẹ kọ́ ni kí gbogbo ẹ lè máa dùn. orí ìtàgbé mi jẹ́ kí ìrìgbà mi lò mọ̀gúdú gbé mi jẹ́ kí ìráyé gbé mọ̀gúdú gbé mi jẹ́ kí ìráyé gbé orí ìtàgbé mi jẹ́ kí ìrìgbà mọ̀gúdú gbé mi jẹ́ kí ìráyé gbé.
ṣé tẹ̀lé yìí. Ìdàgbé mi kẹ́kì nígbà mi lò. Àkọ́bọ̀ àfọ àṣọ ń ṣọ́njà tó ṣáàbì. A kò yàtọ̀ o. Tó bá yá rẹ̀ dé. Ṣé mi ò máa sọ fún ìwọ ọmọ yìí? Kó máa kẹ́gbẹ́kẹ́gbẹ́ káàkiri, orí wa ń dájẹ́ ìrora báyìí. Ó yàtọ̀ ara ni mí. Ó yàtọ̀ bẹ́ẹ̀. Wàgúrú kẹ́mi dájú ayédè. Ìdàgbé mi dájú ìgbà mi lò. Wàgúrú kẹ́mi dájú. Eré ìsàlàyé sí. Ẹ̀rọ tó wọlé. Agbọ́dọ̀ wọlé. Eyín ọmọ òpin lẹ́sẹ̀ ògbà pé èèyàn kan kì í gbájú òkú. Bàbá wọlé báwọn. Èmi ní òkú náà. Orí ara ẹ̀ wọ́n fẹ́ jọ àánú bọ̀bọ̀ ẹ̀ ká èsì rẹ̀ jù. Ọ̀gbà ni táìmù ti jọ nínú ìṣẹ̀lẹ̀. Wà ẹ lọ fún ọ̀rọ̀ báyìí lójú ẹ̀ kọ́ mọ̀. Wọ́n yìí gbọ́dọ̀ ìkú sí wa lọ́rùn. Bá mi kọ́ ọ lójú dàrí kí ló ń ta ọ̀dà ìsìn náà. Kálá làwọn ẹni ta. Ọlọ́run efe ni wọ́n gbé ra ní ta. Adúrú owó tí mo ná yẹn. Ọlọ́run. Àbí kílẹ̀ mi ìyẹn fẹ́ sọ fún mi pé àwọn lè mú sí i. Tó sàmà ni wọn. Ọgbọ̀ngbọ̀ wọn kọ́ àní wọ́n ti lọ gbọ̀ngàn. Ó ṣàkẹ́ eléyìí kẹ́. Kẹ́ẹ̀kì. Bàbá ìkíníkíní yìí. Orí tí o bá yá rẹ̀ bí. Pàfúlọ́ àbí kí ló ń porúkọ ẹ̀? Òun ló sún ẹ sí gbogbo wàhálà yìí o. Tí n bá ń sọ fún òní gbọ́, pàfúlọ́ àbí kí náà ti ń porúkọ ẹ̀? Ṣé orí tó sáyé àbúrò mi dà? Kí ló fẹ́ ṣe sí ìtò wà ńlẹ̀ ńsìn? Ẹ̀gbọ́n ẹni sùn. Gbígbẹ́nu ara ẹ̀ sọ̀hún, irú kọ̀ọ̀kan. Ṣàlàyé fún gbogbo eléyìí tó ń pariwo sílẹ̀. Ṣé wọ́n sọ ayé àbúrò ẹ̀dá ariwo ló ń pa? Àwọn àlọ́dọ̀ máa láǹsìn. O yẹ ká mọ nǹkan tí yẹn fẹ́ ṣe. Jẹ́ ká mọ nǹkan tó máa ṣẹlẹ̀ jáde ká mọ̀ tó bá máa wọ́ọ̀kì sí wa ní wọ́ọ̀kì ayé tèmọ̀. Àwọn ọ̀la màá ló kú fábúrò ẹ̀. Kí ló ń sọ báyìí? Málà ilé kí lè lè fẹ́ ṣe sí ìtò wà ńlẹ̀ ńsìn? Málà olóorun yìí ló máa wo gbogbo ọwọ́ ìsàn tá a ti náwó tá a ti nára lórí ẹ̀. Málà jọ kí ló máa ṣẹlẹ̀ yẹn ló káyé tèmọ̀ jáde. Inshallah. Renike. Inshallah. Awalẹ̀. Inshallah. Awalẹ̀. Habeeb, mama lọ. Ọlọ́gbọ́n kò bí ìrà. Alẹ́ ti balẹ̀. Apẹ̀ wálé sílẹ̀. Ó wálẹ̀. Wọ́n gbọ́n kò bí ìrà. Apẹ̀ wá sílẹ̀. O ṣe gbọ́n mọ́ra. Mo dúpẹ́ gbọ́. Wọ́n bá wọ̀ rí. Àwọn tó ṣe lè wọ́n tún máa gbà. Àwọn máa gbọ́ gbòòrò. Ó yá já máa lọ. Wá bíjà rẹ̀ kọ́ máa lọ olùkọ́ ń pariwo. So àwọn pàbúrò ẹ̀ náà tán sí kọ́ máa lọ ló next ṣé àní fún mọ́ra lówó ni. Jọ ìlú ló máa gbàjà rẹ̀. Àbí ṣí bàbù. Àwo bàbù. Àṣefọ́lọ́ọ̀ni. Ẹ máa gbé lọ. Lọ́fẹ̀ẹ́ ẹ máa gbé lọ. Tàti náà ìmọ̀ye owó lé lórí tẹ́lẹ̀. Àmọ́ ẹ wá kàdá ẹsẹ̀ jẹ́ kàdá o. Mo ti gbọ́ mala ìwọ fìyẹn lẹsẹ̀ àní fìyẹn lẹ̀ fi gbẹ́lẹ̀ bá gbé pa wà láwa ní sáìdì yẹn sáìdì tí ẹnu wọn ti ṣe yẹn ọmọ ògbóró la wa ìyàwó gbọ́dọ̀ já wa gbé ibi tó bá ti nà wá ilẹ̀ máa lanu máa rojọ́ ẹ̀yẹ ká lọ máa rọ. Ìyá lọ dìde má jẹ́ ń rí ẹ lẹ́yìn wèrè yẹn mọ́ bóyá bàbá alàbà ẹ ti mú. Alákéèmù kàdákàjá tí mo tún rí ẹ lẹ́yìn àbúrò mi èmi máa pa ẹ́ fúnra ara mi. Kàdákàdá o. Máa rí jàre mọ́lá máa rí wọ́n ló máa gbélé gbọ́. Ọ̀nì wàrà kàdé ó fẹ́ lọ rí fojú rẹ̀ kò dé o yan bí lónú dé ọmọ ẹranko àgbọn àti tí ọmọ yìí ọkà. Iṣu ẹni bàtà
ṣe ló yẹ ká dáwọ́ bò. ara ń yẹ ni wọn kì í yákú bẹ́ẹ̀ wọn kì í fẹ́ jẹyàn bọ̀rọ̀ nínú sinimá Fẹ̀fẹ̀jáwáyà láti Mukaila lókè òkun tó kọ ogún obì tó lógójì èbó. ó wà bí òní pa ọkùnrin o. ogún obì oyún tẹ̀rọ ogún tó kù. abẹ́mi àti ẹtí ṣu wata a ò lè dáwọ́ bò jẹ. ọ̀rọ̀ àwọn èèyàn wa lókè òkun tí wọn kì í lè pàṣẹdọ̀rí wọn mọ́ra. ẹ wá wo ohun ojú Mukaila rí lọ́wọ́ rẹ. dàwí fún ládìlá fi ń sọkún dàwí fún ikọ̀ ló fi ń sọkún dàwí fún níyàyà ló fi ń sàdọ́ta. iṣẹ́ láwọ ọ̀gbọ̀nọ̀. àrínájà sẹ́rẹ́ gbọ́dọ̀ tẹ̀ ẹ́ dáa kan a fi máa ń dọ̀ka ni. tó bá wọn fi jẹ. ìjọ kò máa wèrè wọ́n tẹ̀ka lọ báyìí ni táàdé lò. jíkì náà mo gbọ́dọ̀ ṣe sí wọn. I want to eat shawarma. àwọn kan mi ò wé kankan. tẹ ẹ bá mọ ọjà ẹ mọ sá. tó ń gba àmàlà ní ṣìǹdàkọ mọ́ mi kì í ṣàmàlà kára ló fẹ́ jẹ. ìyàwó ẹ̀ nìkan náà ni wàá níwọ̀ ló ń ṣe mí èjì wù mí jẹ́ èso tọrọ fún ẹ sórí bóyá wà ó sì pupa kò rówó para o kò rówó ra kírímù báláyé tiẹ̀ ní. ó dá ń lójú mo mọ̀ ni pé ògo owó lọ̀rẹ́ wọ́n ó ṣe. ọ̀rẹ́ mi tọrọ bá ti kàn la mo mọ dì. kán lè mọ̀ pé àjọra wa ni. ara ti ń ru èmi bí sí ń ṣe yìí. ta ó jẹ ayé òní fìbànújẹ́ bá jẹ mọ́ wa lọ́wọ́. sinimá Fẹ̀fẹ̀jáwáyà ni kẹ́kọ̀ọ́ kẹ́ sàmì wìtìwìtì. àwọn àgbà òṣèré tí ọkọ̀ wà ní. Lẹ́kan Ọlátúnjí. láńkó ọmọọba Dubai. àbínújà. lókè Arẹ́gbẹ́ṣọlá. àbàbà onímàgùn. àbáyọ̀mí òkègbèmí Mr Mighty. wàyídẹ̀ bàmídúgbà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. produced by àbáyọ̀mí òkègbèmí Mr Mighty. written and directed by SS olóyè TGD. àyà sinimá yìí lórílẹ̀‐èdè Libya àti orílẹ̀‐èdè wa Nàìjíríà. àwọn sinimá yìí lórí YouTube Mighty Play TV. ẹ like ẹ subscribe kẹ́ dẹ̀ comment. ohun ojú Mukaila nínú sinimá Fẹ̀fẹ̀jáwáyà yìí. ó fẹ́ dájà lẹ̀ láàrin ìjọba àtológun. I will call my lawyer bí àṣà àwọn ọmọ kan wọ́n ní tílẹ̀ bá ti mọ̀ wọn àpè dílà wọn. àwọn amúsìgẹ̀wọ́ rẹ̀ á gbé sí ẹlẹ́nu alásìn ẹ bẹ́ẹ̀. ṣé ìwọ mọ̀ pé àwọn ọlọ́pàá ti ń wá wa káàkiri gbogbo àdúgbò wọ́n ti ń wá wa. kí la ṣe. àwọn bàbúlò ni o wọ́n ti ń wá wa káàkiri o ọmọ tá a ṣe ánsọ̀pù fún tá a gba lórúkà. ṣé tukú ni. eku. kí ló wá dé. eku wọ́n ti mú lọ ọ̀dọ̀ mọ́là yàrá olùkà lọ́wọ́ ẹ̀ ìyẹn ti káwọ́ rẹ̀ lẹ̀. mọ́là yìí tó ka fún wa. àbájọ náà. ẹ̀gbọ́n ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ bá mi ò dé. yàrá èmi kì í ṣe yàrá. Sẹ́ríkì sọ bọ̀nà Sẹ́ríkì sọ bá lọ o adìyà. ẹja gbọ́dọ̀ tóbi. Allahu Akbar. ẹ̀kọ́ yìí máa padà wá. alhamdulilayi rabbil alamin. ẹsẹ̀ yàrá Sẹ́ríkì. ìyàwó tẹ̀lé tí olùkọ́ ajá máa dúró tí wàá kí n tẹ́ gba nọ́mbà ẹ̀. ẹ̀yin kan dùn kí ni mo ṣe wọn ìwọ̀n báyìí náà tí wọ́n ti bẹ̀ pé tí yorùbá gbàdàwó haúsá á kó jèrìjèrì. bọ́lẹ̀ mẹ́ kò sí tó jọ. jèrìjèrì. máa jogún rẹ̀ dànù. Sẹ́ríkì. àṣẹ ìdùmarè. àṣẹ alálẹ̀ ń gbọ́. Sẹ́ríkì. alòtọ́ anapala. alo anapala. àwọn kan pè é láti kánú. luka. àfọwọ́. awalẹ. kàdí dúró sókè. awalẹ. gàmbólálẹ làkàdí wàríyá. àṣe bó ṣe ń fẹ́ ṣe ṣòfẹ́ pààrọ̀ orúkọ ìmọ̀ alọ́wọ́ àmọ̀gbà yóò pààrọ̀ rẹ̀ mo lò lóhun wọn. àyíkọ́ni kí la máa ṣe. ẹ ti máa ṣe inú ká dúró jẹ́ wa líbí kán yanjú wa kúrò àbí ká tètè fẹ́sẹ̀fẹ́. irọ́.
ajá inú ìwé àjàngbò ẹ̀pà lọ́lọ́ àjàngbò. má bínú jàre pé mo gbé ọ dìde èmi ni mo fẹ́ rí ọ mo rò pé bọ́ọ̀sì wà yìí ìwọ náà ní àwọn nǹkan kékeré kan lọ́wọ́ ẹ̀yin náà gbọ́dọ̀ mọ mú ti ìbílẹ̀ mọ́ ńgbà tí etí ìwọ náà di ọ̀sàmọ̀ nǹkan tí ń lọ nínú ìlú wa ìbáyìí mo wá fẹ́ béèrè lọ́wọ́ dákun irú àwọn oògùn wo gangan lọ ní lọ́wọ́ téèyàn lè lọ fi jagun bóyá bíi ayẹta ayẹ ọfà ayẹ àdá ayẹ ẹ̀bọn ayẹ blo àbí ayẹ nọ́dìn eléyìí tó bá sà níbẹ̀ ìwọ kan sọ fún mi tó bá jẹ́ pé kí n lọ ra fúnra mi ni kí n lọ ra tewétegbò yín sì gun fúnra mi ó ní mo ní kò béèrè number 1. mo lóògùn ó dẹ̀ pọ̀ dáadáa àwọn oògùn tí mo ní bíi paracetamol mo ní bíi imbucap mo ní velvin oògùn oorun nìyẹn bàtẹ́ bá fẹ́ sùn dáadáa ẹ lè lò yẹn. ṣé ìjẹ́pọ̀ súnmọ́lá òdu sọ́ọ̀fà bàbá kan tó wá bí ni sọ́ọ̀fà arizona ní àbọ̀ lárẹ́fù ó dà pọ̀ tí gbọ́jà kan tó débi o àbí kí ni gbogbo ládàáda à ń béèrè oògùn táyìn ó lọ fi jagun ọba mi sọ̀rọ̀ kínní kan torí bá fọyàn ọ ní paracetamol ọ ní fẹsíkì ọ ní imbucap ṣé imbucap ni mo ń bọ̀ sọ ni alóògùn bílẹ̀ oògùn calabash àbí kí ni wọ́n máa ń pè traditional medicine ọ̀hún bá mi sọ̀rọ̀ oògùn ṣé mo sọ fún ọ kórìí fọ́ mi ni. ọmọ kọ́tà ń béèrè ọwọ́ tèmi ìgbà kan nìyẹn mi ò ráyè gbogbo owó ráyè wá nísìnyí báyìí náà gbogbo ìjọba yìí kí wọ́n máa kógun káàkiri kí wọ́n lọ máa rùn pa. ọ̀rá yóò sì tó o bá ti ní wàá máa lọ lé báyìí báyìí. ó ti kojú ẹ lọ àbí. àní tó o bá ti lóògùn wàá máa lọ lé báyìí báyìí. kò lè yọ bóyá bíi 1000. ó ní kúre kò lè yọ kankan. kò tó pè é. ayédùn yẹjú ya lọ́wọ́ wà láìta láì ní tí mo tiẹ̀ wá rò mbẹ́ ni pé ṣé gbogbo bá a ti ń jayé tá à ń jayé bí ẹni ń jẹ sí. o ò ní láàka yìí ṣé ìta ń ṣe yìí ṣé à ń ṣèrànù àbá ń gbádùn à ń jayé orí wa àwa kó aṣẹ́wó sílé à ń gbádùn à ń jayé nìyẹn ìyẹn kì í ṣe pé èèyàn ń ṣe ẹlẹ́yà èèyàn ń gbádùn. ǹjẹ́ tó yìnbọn tán kí la fẹ́ máa ná. ṣé ó lè tán ni. ó mọ̀ wípé àṣekún lówó bí èèyàn bá ṣiṣẹ́ kún owó máa tán. báwa abájọ kan bàbá ṣe sọ pé àṣekún owó. bẹ́ẹ̀ ni ìyẹn máa ṣe sí ni bí èèyàn bá ṣe sí owó á tán. ayékún ṣé o mọ̀ pé owó téèyàn bá ṣiṣẹ́ fún ọmọ ń tán. bàlá tán má lè díẹ̀ o. a lè díẹ̀. sáà gbà ọmọ tá à ń kó kiri sábà ló lọ́mọ má lé adánú ni. a dáa fún ẹ mo bá rí yàn kí ìbáyìí tó ń báyìí òun náà máa ń tẹ̀lé yàn pé ẹ sà. bóyá owó ìwà lọ́wọ́ wa ẹ̀ ká máa fi ta tẹ́tẹ́ ṣé ti yé kákùn àpọ̀ sí káwá ti ta àjẹ àtúpọ̀ sí àti ta àjẹ àtúpọ̀ sí àti ta àjẹ àtúpọ̀ sí. èso ògbóró àwọn àgbà tó sọ pé tẹ́tẹ́ ò máa tẹ́ni tẹ́sọ̀ bá a bá ta tẹ́tẹ́ tí wọ́n bá jẹ wá ń kọ́ kí la fẹ́ ṣe. wọ́n máa lè jẹ wá lóòótọ́ ìyẹn ọmọ ohun tó wá ń wò ká àbàfẹ́ gbà bíi tẹ́tẹ́ bóyá àwọn owó ya ní ẹ̀ ká má láfi fún owó èlé àwọn ìyá ọlọ́jà kéréje ká máa yá wọn lówó ká máa fi bẹ́ẹ̀ lé wọ́n máa pọ̀ sí mi. àmọ̀ràn rẹ dà àmọ́ kò ṣe é tẹ̀lé táwọn ìyá ọlọ́jà bá sálọ tí wọ́n bá wájà ẹjọ́ márùn gbọ́ abẹ́ owó gbà. wọ́n lè gbowó wa sálọ ni. ó lè láwọn èèyàn wọ́n lè sálọ o. wọ́n lè gbowó wa sálọ. wọ́n lè sálọ dáadáa. ká máa ṣe yẹn a jẹ pé kákó máa wò pé afẹ́fowó ṣe bísínẹ́sì rẹ̀ hàn kákó wọ́n ọ̀nà ọ̀yà máa bá rówó tààràtà ká má fi tọ́wọ́ bá ṣe bí ká má fi hàn ṣe fàájì ó mọ mórúkọ alẹ́ ṣiṣá sórí bí à ń lọ ní títí lánàá ó ṣàkíyèsí pé nǹkan kan ṣẹlẹ̀ kí mo dúró kó pé kí mo ṣe lẹ́yìn ṣé mo fẹ́ yọ owó sẹ́yìn mo pé ṣé mi ń jalè ó mọ mú ìṣọ́. mo rí ọmọkùnrin kan ìjọ ọwọ́ ṣọ́wéré báyìí kó o ṣọ́wéré gbogbo jíǹsì rẹ̀ ti bẹ́ báyìí ó lọ di ìdí máṣíìnì kan yan ọmọ sẹ́gbẹ̀ẹ́ títí báyìí ó máa ń di káàdì dání bó ṣe máa ń di káàdì yẹn ó kàn kì bọ́nú kí ni ìtọ́nà sójú bí fọ́kànlá báyìí pa mo tẹ̀sí kó tó jẹ́ nu wúyẹ́wúyẹ́ pa kí ni ẹ̀dẹ̀ ti pa owó wọn gbẹ́ wẹ̀rẹ̀ tó dẹ̀ kó wí àwọn sábà ìṣògùn ó síbẹ̀ bí wọ́n náà kí ibẹ̀ náà àwọn èèyàn ti ń gbowó ń gbowó lómi àwọn kẹ́ ó ti yé mi bóyá ká ní ẹ̀kọ́ la ṣe id card ká wá fọṣẹ́ ká là kí id card wá bọ̀ ká ṣẹ́nu wúyẹ́wúyẹ́ ká fọ̀rọ̀ ṣẹ́ sí wọn kí bá fọṣẹ́ bá ṣe tó wọn sì máa pọ̀wọ́ tó. ó ní dààmú sórí ní tí mo fi gbà pé n tó sọ tọrọ ni ó yà mí lẹ́nu kéèyàn mú ke kọ́ kìbọnú páànù kọ́dẹ̀ tẹ̀ wúyẹ́wúyẹ́ àfi kúrú kọ́dẹ̀ kọ́wọ́
àfọ̀ṣẹ́ ni torí pé mo lọ́pọ̀lọpọ̀ àfọ̀ṣẹ́ ni. ojú kòkó ní tiẹ̀. àyíkọ́ni gbogbo wa jẹ́ pé tàfọ̀ṣẹ́ ìyẹn ló kéré jù. ní wọ́nranwọ̀nran àbáláfọ̀ṣẹ́ wọ́n lé wa kúrò nílùú àdárájò. kò yẹ ní àìfọ̀rọ̀jómi tó rọrọ̀ ní tó bá yẹ pé àfọ̀rọ̀jómi tó rọrọ̀ wà á mọ̀ wípé àfọ̀ṣẹ́ ló kéré jù tí n bá kúrò fún ẹ kí n kú sórí pé n kò kú sórí àbúrò bàbá mi nígbà mi lábúlé ó lo àfọ̀ṣẹ́ kan lójú mi. gbọ́dọ̀ yìí ó jẹ́ bí ẹlẹ́nìí ní mi wọ́n gbọ́ ìta òwí fọ́gbọ́n gbọ́ ìta òwí fún ọgbọ̀n àgbà ìlú kan kì í kọ́ wọn wọ́ òrìṣà kì í kọ́ wọn bì igi kígi báyìí kì í kọ́ wọn ṣàgéré ọ̀sán yìí kì í kọ́ wọn atare takásẹ́ ní í ṣe láwùjọ òwú ó yá gbẹ̀bẹ̀. àwọn ọmọkà ni yóò pa ọ onídàá fún ọ láyé ìwọ ló jẹ́ gẹ́gẹ́ bí eléyìí ní mi. bẹ́ẹ̀ni kí ló ṣe. mo fẹ́ wá gbogbo ẹgbẹ́ fẹ́ ìdásódò òun tí ì fi gbẹ ni. ó ti gbẹ. a ti gbẹ. ọ̀nà àbáyọ ti wà ó mọ̀ máa kàn báyìí ó mọ̀ wọ́n kàn a máa lọ abúlé yìí ká bàbá bàbá nulẹ̀ àtọ̀ wọn jáde alẹ́pọ̀ mọ́dá kún sàlẹ̀ àwa gòkè lọ àwa ṣe kí ni àbẹ̀sí túlé àbá má fọṣẹ àbá gbé àbá má gbòǹgbòrò àdolówó àti dolówó ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ máa mi. àfi owó bàlú jẹ Ọlọ́run ó dé tí o ní orí owó láyé yìí ó máa lówó ní o èmi ni àwòrán èmi ni. ajá inú ìgbó ajá gbòòrò ìpalọ́lọ́ ajá gbòòrò ìpalọ́lọ́ ajá gbòòrò. ọlọ́fojú di ni gbogbo kí ni ẹ̀kọ́ ti ṣe kó tó ní bọ́ọ̀lù lè kó ó yẹ kó ti gbó didi ìjà pápá ẹ̀ kọ́ gbé mi. báni ẹ̀rù ló ń gbà mí ẹsẹ̀ tí èèyàn bá gbé odidi ìjàpá tó gbé mi ṣé kò ní mọ̀ dànù nù. ọmọdé ògbó okùn bàbá ẹ̀ tó máa ń jẹ́ ti ṣe é ìwọ lọ sọ̀rọ̀ báyìí ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíì tó ń rí sáà lóògùn bí àrọ̀ yẹn ẹlòmíì gbé odidi ajá yóò gbé mi ajá bẹ́ẹ̀ ni ajá gbó ajá jìdí wọlé akọ ajá abẹ́rí gbogbo èsì abẹ́rù kìlọ̀kìlọ̀ ajá jíjí wọ̀ lù àrùnmọ́lójú kankan ajé kágboro àrìn kágboro ojú kùtùkùtù fomi gboro pẹ́jù ṣùgbọ́n gẹ́gẹ́ bí wọn náà ṣe mọ̀ àfọ̀ṣẹ́ tó ń wò yìí ó kéré lójú ó dàgbà sí kùn. bẹ́ẹ̀ni bá mi bẹ́ẹ̀ni. ọmọ o bẹ́ẹ̀ni bàbá ọmọ dáadáa bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. tí máa lu àfọ̀ṣẹ́ ìtàn tábà ní kò dìde níbà ẹ̀kọ́ owó yóò wò tábà ní kéèyàn wọlé láàyè yóò sì wọlé èmi fi kúkẹ́ báyìí kì í fi ṣí ẹ̀ gbọ́ nínú rẹ̀ rí sọwọ́ àfọ̀ṣẹ́ bá wọ̀ yìí tó bá fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ tábà ti bò tá a fi sẹ́nu báyìí agbòjọ ni tá a bá lò láago mẹ́jọ ó tún dàgó mẹ́jọ alẹ́ kó tó parí iṣẹ́ gbogbo tó bá ti fi kánú tó bẹ̀rẹ̀ sí ń lò ó ní gbólóhùn ìta ìfọgbọlọgbọ gbọ. ìta ìfọgbọlọgbọ gbọ. ìta ìfọgbọlọgbọ àgbà. ìta ìfọgbọlọgbọ àgbà. ìlú kan kì í kọ́ wọn owó. ìlú kan kì í kọ́ wọn owó. ọ̀sàfẹ́ kì í kọ́ wọn obì. òòṣàfọ́ kì í kọ́ wọn obì. igi kíkí báyìí kì í kọ́ wọn ṣàgéré. igi kì í kọ́ wọn ṣàgéré. ọ̀sà yìí kì í kọ́ wọn atare. sóyè kì í kọ́ wọn asáré. takẹ́sẹ́ báyìí ní í ṣe láwùjọ òwú. takẹ́sẹ́ ní í ṣe láwùjọ òwú. ọ̀tọ̀ ó ti di ṣíṣẹ́ nù ìtọ́ bá ti wí yóò máa di ṣíṣẹ́ ni. bẹ́ẹ̀ ni wọ́n gbọ́ kó o máa pa ọkọ̀ yìí káwọn èèyàn máa gbọ́ ẹnìyẹn rẹ̀ lè mọ̀ àwọn dàbí pé ń gbọ́ rédíò ni yóò bá aláàmú ni tọ́gbọ́n ní kó yí padà kó wọgbó lọ kó wọgbó lù ṣùgbọ́n o ní ètùtù kí ni ètùtù rẹ̀ o ṣeun sọkùnrin bí àgbòjọ́ ni pé tọ́ bá lọ lẹ́kàgó mẹ́jọ kó dàgó mẹ́jọ alẹ́ tọ́ bá wà fẹ́ kó ṣiṣẹ́ mọ́ lára tọ́ bá ti nílò tán ẹ̀rọ ẹ̀rí epo lẹ̀rọ ẹ̀. Saji. Wow. Yìí, ìmọ̀ géèmù yìí o, mo fẹ́ ta ọ̀lọ́ gbà bọ̀bọ̀ 48 bay. Ṣé má bẹ̀rù jẹ sáré bẹ́ẹ̀ confam. Ó kàn ní ìpìlẹ̀ ó kàn gbé àti ẹ̀ṣà. Bọ̀bọ̀ owó ẹ̀ bá o. Chai,
Saji. Epa. Ó ga o. Ọ̀gbẹ́ni 48,000. Tàbí àbí ilé ní báyìí. Chai! Ọ̀rẹ́ wà Saji àmà ṣe bẹ́ẹ̀ ní támínà náà ní nǹkan kan ọmọ ayé. Ẹ̀jẹ̀ ní àánú. Orí ẹ̀rọ àgbẹ̀ o. Odidi kan. Ọdẹ tó pẹran tó ṣètùtù kó tún lè rí mi ìpàdé lẹ́yìn ni wàá tún rí mi ìjẹsẹ̀ wà. Orí ẹ̀rọ lẹ́yìn ìbà bàbá. Saji! Ọ̀wọ́ ìṣòro máa wọ bẹ́ẹ̀ pín géèmù yẹn o. Ìyá Saji, ìyá àgbẹ̀bọ̀dì. Kọ́lá rẹ̀ pọ̀ nínú owó yìí o. Mara púpọ̀ tó sanwó lé. Ọ̀gbọ́n tí ẹnìkan lòún rò lórí owó yìí ló yẹ kó ro tiwa náà nà. Àrúgbó àwa ṣeré. Ó ti dàbí àbí. Last week tí mo jẹ owó ń bí tí mo jẹ 24k tí wọ́n ló gba 4k orí ẹ̀ mo mọ gbogbo èèyàn tí mo fi fún. 10k gan ló bá mi délé ni wọ́n á yàn yàn lé mi. Jẹ́ bá wo, mo fẹ́ play game yìí. 10 minutes ló pe game yẹn single 369. Ọlọ́run kí wá ti mọ̀ kémi náà ti wá kàṣẹ́ bẹ́ẹ̀ mú àǹtí system. Ìrọ̀lẹ́ iná ṣú ọ̀ sẹ́lọ̀ wá jẹ àjọ ń ṣá náà ní àgbà ò lábẹ́ ṣe báyìí. Oya. Ìbàjẹ́. Salamu alaikum. Assalamu alaikum. Afa, assalamu alaikum. Aji pupa. Assalamu alaikum. Aja wa dada. Assalamu alaikum. Kama kade agako. Asiri abo dada. Kama kade agako. Obi ke pariwo láti ní lọ́jọ́ náà le gogo. Bọ́dá òní irungba. Ẹ mẹ́sẹ̀ bẹ́sẹ̀ tó fún wa. Ẹ fún wa lówó dáadáa. Ibùgàn ètò wà lọ́yìn tẹ́ bá kópa máa gbẹ́nu sí. Kẹ́yẹ ẹ lè rí bí. Okay, all right, ọjà ìdè tẹ̀tọ̀ ìfọgbọ́lọ́gbọ́gbọ́ báwífọ́gbà ló gbàgbà bàtà onírúgbò ẹni tẹ̀kẹ̀ fún wa lówó bọ̀dá olórí dúdú. Ẹwẹ́ kù sọ́wọ́ kò sí, má máa ṣe wé. Kọ̀kọ́ bí kò wodò ẹ lówó fún wa bọ̀dá nínú bọ̀ káwọ́ pàdé àgbákò ẹ wá jẹ́ tún fún ọ dáadáa ti dáadáa àwọn ìfọgbọ́lọ́gbọ́gbọ́. Oye mẹ́nà wọ̀ fún wa, àwí ọgbà ló gbà, abẹ́rẹ́ kí kò wá so, oya ẹ̀mẹ̀ sáwó, ẹ̀mẹ̀ ẹgbẹ́kọ̀, àṣírí àbò dáadáa, gbogbo pàdé àgẹ́kọ̀, àṣírí àbò dáadáa, gbogbo ìyàwó kọ́tọ̀, Bàbá wèrè làwọn eléyìí. Àìwá. Aláìdé. Ọ̀gbẹ́ni wá kí ló ṣe farabalẹ̀ láìfọ àyà ni ọ̀gbẹ́ni wọn dì mú pé ara ó ti yí ẹ etí yẹ ẹ̀kọ́ tó wù mí ni mo ṣe mo lówó mi ni mo jẹ ó ti yẹ ọ̀gbẹ́ni èmi. Ó yá èmi gan wa gbé. Jọ ẹ ṣàánú mi torí Ọlọ́run ebi ò ní pa yín ebi ọ̀sán ebi àárọ̀ ò ní pa yín ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ ṣàánú mi ẹ jọ̀ọ́ Ìyálájé ẹ máa ta àtàjèrè ọjà o Ìyálájé ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ ṣàánú mi ẹ ní dààmú ìdààmú ò ní jẹ́ sí ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ ṣàánú mi ẹ ṣàánú mi ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi mo bẹ̀ yín ni ẹ ṣàánú mi ẹ ṣàánú mi ẹ ṣàánú mi ẹ ṣàánú mi ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi ẹ ṣàánú mi ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ ní dààmú ebi ẹdí ò ní pa yín ẹ ní tọrọ jẹ ẹ ní tọrọ jẹ ẹ ní tọrọ jẹ jọ. Ṣé ìyá wèrè ṣá láàárọ̀ kùtùkùtù tí mo ṣe ń pàtẹ síta tí mi ò tí gbọ́ kí ni mo fẹ́ rà ẹ kó ṣì ní kẹ́kọ̀ọ́ ẹ kó ṣì síwájú mi ní abúlé láàárọ̀ kùtùkùtù fi ṣẹkúṣẹṣẹ mi lọ́wọ́ irú àwọn èèyàn aburú wo leléyìí láàárọ̀ kùtùkùtù lẹ́sẹ̀ òṣì lẹ́sẹ̀ ra. Salamu alaikum ajiya. Assalamu alaikum. Assalamu alaikum. Kai fa duka ta dada ne. Ajiya mu awa dada ne. Assalamu alaikum. Aja yafu.
Assalamu alaikum. Kama ka de agako. Aja ama ya dada. Asala ka ita ka wa hunna. Kama ka ade agako. Allah dai ka bu yafu. Eyi ta wi fu agba. So na agba. Tawi fu agba lo gbagba. Abere ki ko wa so. Koko ki ko wodo. E fu wa lówó. E fu wa lówó se. Yóò ní mí nura sí. Allah yafu yafu. Allah yafu wata Allah. Wala itala ikrama. Assalamu alaikum. Kama ka de adako. Ade amawa. Ojú kò ní tí yín ẹni dààmú ẹni ṣẹ̀sìn ẹni ṣẹlẹ́yà inú mi dùn ṣé ẹni tọ́lọ́ bá báyàn wáṣẹ́ gẹ́gẹ́ bí àtàmọ̀ṣẹ́ ṣe ó tún bá wáṣẹ́ ọlọ́run tó wá fi irinṣẹ́ lé àwọn irinṣẹ́ wa rí ìwọ ọmọ yìí wà ní. ẹni yọ sọnù ẹni rọf àmì o ẹni dógùn àmì o. ìrètí tí mo ní kò yẹ ìdérelé fún pé ní ọ̀rẹ́ mi aṣogun kánò fún ló lè débi nígbà gbogbo àwọn sáfù bẹ́ẹ̀ ojú ohun rẹ kò wà ní ha. àmín. ó ti ẹ̀ gbìyànjú àdérelé ó try. ohun rẹ kò ní ha. àmín. iṣẹ́ wa yìí a máa ṣe débi rẹ. àmín o. ẹyẹ wọ̀nyí. kàṣà wọn á ní. Safara. Owó ìlú ayé kan dú. Wọ́n dẹ́gbà ṣàmẹ́wà sára. Ayé kan dú. Kí ló ṣẹlẹ̀ 10,000 nílé náà? Ọ̀pẹ́ náà jọmọlúwàbí ni. Ẹ lápá tó máa fáwọn 10,000. Wòmí, sórí gbogbo tá a bá pátá lé ní 59,000 àti 59,000 ti báyìí. Gbogbo 50,000. Àwa mú ọkùnrin 15, ẹ̀yin obìnrin 10. Ẹ wo èmi ní advice kan ẹ máa ka owó yìí ẹ máa ka aṣojú wa o ẹ máa ka lẹ́yìn wa. ẹbí yẹ pé ọkùnrin o lè máa lọ bẹ́ẹ̀ ṣá o. ń máa ṣe ni pé ẹ tètè lọ́la o àdìgbàjò láti máa bẹ̀rẹ̀ iṣẹ́ ní ọ̀la. àdìgbàjò ṣé ibi ilé ìpín náà láti máa pàdé. ilé ìpàdébàjẹ́ ni kẹ́ ti pàdé wa èyí ojú kò ní tì í ẹ ti jí ọ ẹ má sọ bára ọ ẹ má sọ tọkàn rẹ. tuwala àfẹ́ bó sí tàn. ẹ ṣe fàájì kà ṣe fàájì lọ. báwo ni bàbá mi ẹni tí mo sọ fún yín pé tónù fẹ́ kọ́ṣẹ́ fáwọn nìyẹn bẹ́ẹ̀ ni bàbá mi. ẹ wà ó dájú o látòrí ọkàn tó dórí ẹ̀sán wọn dóyè kẹ́ wà báyìí o lè wá lásán báwọn bó o bá mú ìyá rẹ wá sí ìyá rẹ ńkọ́. mami wà. bàbá rẹ ńkọ́. dádì mi ti kú tiwọn. bó o bá lè mẹ́ni tó ṣáájú rẹ wá ó mọ tó tẹ̀lé ó mú wá láti wá dúró fún ọ bàbá rẹ èèyàn tó jọba òun ó ṣòro láti gbà yàn sọ́dọ̀ láti kọ́ṣẹ́ fà. ṣé mo lè mú bóyá bíi àǹtí mi wá. ìyẹn ò dáa ló bá jẹ́ gbọ́n rẹ̀ obìnrin ò dáa báwo ọgbọ́n. no problem sir ẹ ṣe bàbá mi ẹ ṣe bàbá mi. ẹ yé sà. Bomi má jọ sórí iṣẹ́ tí mo fẹ́ ràn ẹ́ má pẹ́ rárá o tó gbọ́ bá mi lọ sọ́dọ̀ mọ́ mi dòyìn. ok mọ́ mi dòyìn. mo ti pè lórí fóònù rẹ̀ bí mo dẹ̀ ti ṣàlàyé fún ìjọba bá mi sọ fún pé kírètì trọ́bì kan ni mo fẹ́ àmọ́ kó fún lówó yẹn tá a bá ti wá tà ọlọ́run á já gbọ̀mọ́ rẹ̀ máa wá balance owó mi tó kù àtún ara mi má pẹ́ o Bùnmi má pẹ́ jọ sọ́mọ kan kọ́sọ́mọ̀ nípẹ́ máa dé bọ́. mo ti gbọ́ ní nípẹ́ mà. má pẹ́ o jọ o má pẹ́ o ọlọ́run bẹ̀ o má pẹ́ o Bùnmi má pẹ́ jọ torí ọlọ́run kíákíá ni o ọlọ́run tẹ̀jẹ̀ ká gbọ̀n mọ́ rẹ̀ ọlọ́run jẹ́ kọjá. Salamu alaikum ya orí ibu rẹ̀. ẹ máa ta dáadáa ni. Salamu alaikum. ẹyìn ya orí ibu rẹ̀ ajé ajama wa ẹ máa ta dáadáa ni. àdúrà a máa gbà dáadáa ni àwọn kọ́sọ́mà amúti aṣọ owó rẹ̀ pẹ̀tẹ̀ á wá sí àyín láìpẹ́ wọlé àwùlà wọlé àkúwátà ẹ fún wa ní owó ká fi jẹun. alábàámu sá
ṣéǹjì pọ̀ lẹ́nu kò sí fẹ́ẹ̀kì. Musa Allah. Alaba Musa. Assalamu alaikum. Kama akade agako. Asiri abo dada. Ìyá òní guda. Ẹ̀fún wa ní trọ́fì tútù. Èyí tó tútù dada. Yàrá òfin gẹ̀rù gbẹ. Alẹ́yẹ̀mùyẹ̀mù kan wà lẹ́yìn. Ìyá òní guda. Kama akade agako. Asiri abo. Asiri abo. Sama dada awa. Kama kade agako. Asiri abo. Báàbí ọkọ tèmi lélẹ̀ ọkọ tèmi. Bẹ́ẹ̀ni ọkọ yìí. Ajé a máa wá dáadáa ni. Àṣírí a máa bò. Àwa mẹ́rin ó kù mẹ́ta. Ó kù mẹ́ta. Ìyá òye tèrètèrè. Èyí tó tutù dáadáa. Kama kade agako. Ẹ ṣe wo. Ẹ má ta dáadáa. Ajá máa wá ẹ má ta dáadáa. Àṣírí a máa bò dáadáa ni. Àwa a máa ta. Àwọn tí a muti. A muti ayóre kété jalè. A wá sí ibi. Àmì o. Àṣẹ bẹ́ẹ̀. Rabbana talamna abusana. وإلا متاكفر لنا وتلعبنا لا نكونن من العازين السلام عليكم ajá inú ìwé àjàgbó ìpàlọ́lọ́ ẹlẹ́jẹ̀ ìṣẹ̀bẹ̀ o ẹ̀múgẹ̀rí ọ̀sán ó ti dúlẹ̀. àjàgbó ìpàlọ́lọ́. ìyá ẹlẹ́jà ló wà ń bẹ̀rẹ̀ ó dà pé panla dídín ni o panla ní ẹ ká lọ ṣe bísínẹ́sì bẹ́ẹ̀ ọkọ̀ fún ẹlẹ́jà káfí ṣe gbúre wa. mo ti dé ẹlẹ́jà ẹnẹ ti dé ẹ̀wọ̀n ẹlẹ́jà kẹ́mú gàrí ọ̀sán. orí ẹbí o ẹbí gbúre. ṣe má rẹ̀ jà. ìyẹlẹ́jà àdìdì. Bàbíà ńlá. Àṣírí ààbò. Bàbíà ńlá. Kámọ́ kàdé àgbàkó. Bàbíà ńlá. Ọjà àtọ̀ àdáadá. Bàbíà ńlá. Èyí tàbí gbọ́gbọ́ ọlọ́gbọ́. Bàbíà ńlá. Òun lọ́gbọ́ máa ń gbọ́. Bàbíà ńlá. Èyí tàbí gbọ́gbọ́ ọlọ́gbọ́ ń gbà. Bàbíà ńlá. Ọlọ́dẹ kété bá ti balẹ̀ sọ. Bàbíà ńlá. Òun nílẹ̀ ń gbọ́. Bàbíà ńlá. Àwọn wà lẹ́jà àdìdì. Bàbíà ńlá. Kábí ṣe wúre. Bàbíà ńlá. Ẹja pẹ̀lú kíkà. Kama kàdé àgàkó. Àṣírí ààbò dáadáa. Abẹ́rẹ́ kíkà ń wá sá. Yọ̀tọ̀ kíkà ń wòdò. Ẹ̀fún wà ní pẹ̀lú àdídì. Kábí ṣe gbúre wá. Èyí ta kò sí ìdúlé. Ìyẹ́lẹ́jọ́ dídì. Kama kàdé àgàkó. Àṣírí ààbò. Ilé kan kéré. Bọ́ọ̀tù wa tóbi. Kó tó wá ṣe bẹ̀. Ẹ bá wa kó lé méjì. Àṣírí àmàbò. Ẹsẹ̀ yẹ ẹlẹ́jà. Allah barika yafu. Wallahi barika. Wallahi barika. Èyí ká wí fọgbọ́ lóògbógbó. Èyí ká wí fọgbọ́ lóògbógbó. Abẹ́rẹ́ kí kò wúwo so. Kókó kí kò wúwo do. Ọ̀rọ̀ tí bàbá lè so. Tóun ní èmi àgbo. Wallahi àdúrà àmà gbẹ̀dáadáa ni. Allah barika yafu dáadáa ni. Àwọn ẹja pa púpọ̀ ọwọ́ púpọ̀ bisimilayi abari rahim aláwùrúurú sábà wá ti wọlé ẹja mọ̀sálẹ̀ nùrí kàmísí bá omi. Assalamu alaikum. Bàbá kàdé àgàkó. Ìyàlá àtàròdò. Àṣírí àmàbò. Ẹ̀fún wà látàròdò. Pẹ̀lú tòmátò. Tó pupa dáadáa. Ẹ̀fún wà látàròdò. Pẹ̀lú tòmátò. Tó pupa dáadáa. Bàbá kàdé àgàkó. Ọkùnrin àlẹ́ ewédú. Ewédú kò wúlò. Jẹ́kọ̀ fún wa ní gbúre. Ó dà nínú ẹja dúdú. Jẹ́kọ̀ fún àǹtí tòmátò. Ojú ọbẹ̀ àkùpà. Àkùpà rẹ́súrẹ́sú. Ṣé wọ́n ní kọrí? A lè ta sánsán. Ẹ̀fún wa ní kọrí. Abẹ́rẹ́ kíkọ́ ń wá sọ. Yọ̀ǹda kíkọ́ ń wòdò. Ẹ̀fún wa lẹ́pọ̀
pupa pẹ̀lú tí ń tòmátò pẹ̀lú tí ń tòmátò ojú mi arẹwà dáadáa ọ̀rọ̀ kékeré bàbá lẹ̀ sọ tóun ní ilẹ̀ máa ń gbọ́ ẹ fún wa lẹ́kọ̀ọ́ àṣírí amọ̀bò ìyá lálùbọ̀sà ẹ̀sẹ̀ àìsànkọ́ ọlẹ́gùsì kóró tàbí jíjà ńkọ́ àṣírí amọ̀bò àti amọ̀bò yọ̀fùyọ̀fù lágbára ọlẹ́gùsì àdúrà àmà àgbà àwọn kọ́sítọ́mà àmà wá dáadáa àṣírí kò ní tú àdúrà tí àmà àgbà ọlá bisimilayi àmàlú yàrá bàdí wíṣàmà wà ti wà àgìdá wọ́n yìí dákàlà àmúra bàyí náà máa yakun láwù kún fà yakun ká àwùlà wàlà àkúwàtà àṣeyàwó dáadáa. tẹ̀ wá sú wa pọ́n ọ̀rọ̀ orílẹ̀-èdè wa ìsá tẹ̀ wá sú wa ẹ̀yà máa dúpẹ́. ẹ fún wa ní owó kí a fi jẹun. ẹ máa fún yín lówó owó ọ̀hún náà ta kún fẹ́ fún yàrá táwọn fún yín lówó àmọ́ ọ̀pọ̀lọpọ̀ ọdún yín ló ti kọ́lé àwọn agbọ́n táwọn fún yín lówó àti ìra ẹ̀pẹ̀ débi pa a máa kọ́lé. Ọlọ́run akọ fún ẹ̀yin. ẹ ṣáà gbà a máa ṣe yín láàánú ta ló máa gbà ní. àṣírí ààbò dáadáa ni ìyàwó àlùbáríkà fọlọfọlọ ọmọ fọlọfọlọ àlùbáríkà méjì àlùwà àlùbáríkà dáadáa. Assalamu alaikum ọmọ àbàdé àdàkọ. Ina kwana? Ina gajiya. Ya kasuwa? Alhamdulillah. Me sunanki? Alhamdulillah. Me sunanka? Alhamdulillah rabbil alamin. Dede na kati? Alhamdulillah da kati. Kí ló tó wù ọ́ báyìí? Kọ̀rẹ́, ìlú Hausa làwọn eléyìí. Ṣé o mọ̀ wípé Haúsá méjì ló máa ń wà ní? Ṣọ́ra àwọn Haúsá tí wọ́n ń wo yìí, àwọn Haúsá máa lè làwọn eléyìí. Wọ́n láì báàlì gángan ni, ìbáàlì ẹ̀. Àwọn aláwùsá máa lè kárí àìlá. Musa máa lè kárí àìlá. Bàbá akọ àdé àgàkọ, Hausa máa lè. Àṣírí ìyàbò, bàbá akọ àdé àgàkọ, aláyàfúyàfú wà láàyè. Allah. Ṣé o mọ̀ wípé Haúsá méjì ló wà ní Haúsá máa lè làwọn eléyìí? Orí bí yẹn. Mo rọ́wọ́ yín wọ́n sì ti sọ fún un ládùúgbò ìwọ ló lọ nẹran lóòka tí ahọ́n rẹ̀ yọ àbí bẹ́ẹ̀ kọ́. ọ̀gbọ́kọ̀lọ̀ rẹ̀ kì í ṣe pé ìjọ máa ń parẹ́ ní wò mí dáadáa ṣé tí wọ́n fẹ́ máa bá wo tiẹ̀ sínú ọ̀rẹ́ yín dáa tó o máa ń pé wọ́n mú wọ́ wá kọ́fà nìyí ni àbí bẹ́ẹ̀ kọ́ o ti ń dá sóòka tó fi ń lọ nẹran táwọn ẹran ń yọ àbí bẹ́ẹ̀ kọ́ máa ṣe jọ máa dì í sínú apẹ̀rẹ̀ ó fẹ́ẹ̀ kún ọgbọ́n báwọn gbogbo tí wọ́n bá kó wálé ọ lórí ìwọ lọ́rọ̀ gbèsè ẹ̀san mi mo wí bẹ́ẹ̀ fún ọ. òkà náà sì rèé tó o bá ṣe tán bí tó o wà ń tó o bá pẹ́ kó o tó wá mú òkà náà lé lọ́wọ́ tí ẹ ọ́ ta ó fi hàn ọ́ ó gbóòórùn ara rẹ. Oníbàárà. Ajiya, salamu alaikum. Mo fẹ́ ṣe ìtọrẹ àánú ni. Ìtọrẹ àánú àdúrà àgbà. Ṣé akọ adìyẹ ni? Wàláì àkúkọ ayé ni eléyìí. Ayé ni wàláì ayé ni. Àkúkọ. Ẹgbà. Àdúrà ti àgbà. Ọkọ̀ ní ìṣọ́kù. Ọkọ̀ ní ikú kúkú. Gbogbo tí o fẹ́ a ṣe fún ọ. Ilé lára máa ní láyé bí. Aláma àti àwọn ìtàn náà bí wáyé ká. Àwọn ìtàn bí ìjà wọn ti ká. Dáwúdà kan máa ń sánà. Máàjì bá ná kan máa ń sánà. Dáwúdà aláàgbàtà. Àwọn láyé ó ṣe ń dáná. Àdúrà àgbà. Ẹ ṣé o. A máa dín ni o, a máa fi mú gàrí. Dídín jẹ ni o, a máa dín jẹ. Assalamu alaikum. Bàbá onímọ̀tò. Àṣírí àmàbò dáadáa. Kàmàkàdé àgbàkò. Wàlábàrí kẹyàfù yàfù. Èkó wà lówó. Bàbá
mọ́tò. Babiala. Ẹ fún wa lówó. Babiala. Ká máa kàdé àgàkò. Babiala. Ó ti fún wa lówó. Babiala. Ó ti fún wa lówó. Babiala. Bàbá òní mọ́tò. Babiala. Ẹ má dájà sílẹ̀. Babiala. Akẹ́kọ̀ọ́ kí kò ń wáṣọ. Kókó kí kò ń wòdò. Babiala. Ẹ fún wa ní mẹ́ta sí. Babiala. Kó má díjà sílẹ̀. Babiala. Àṣírí ààbò. Babiala. Ká lè mú ní kẹ̀kẹ́. Babiala. Àṣírí ààbò dáadáa. Babiala. Láìpẹ́ ní yàfù yàfù. Babiala. Àlùbáríkà tó pọ̀ dáadáa. Babiala. Assalamu alaikum. Èyí tá a wí fọ́gbà lọ́gọ́gbọ́. Wallahi dábòrò bàbá kẹ̀tì. Dábòrò ni. Dábòrò ni. Jàpùrọ̀ pẹ́lú ni wọ́n o. Ṣé ẹ rí àwọn tẹ̀wọ̀ yìí? Ìsọ onímọ́tò ó ní ká máa wá kiri. Nínú ká débẹ̀ kọ́ fún wa ní mọ́tò mẹ́rin. Àmísọ̀ pàdé ìsọ onímọ́tò mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀. Débi lé kílẹ̀ iṣu, a máa ní mọ́tò kọ̀ọ̀kan. Ìwọ kan, èmi kan, òun kan, òní kan. Mọ́tò. tẹ̀síwò bí a kà lọ sí CBN tó rówó pọ̀ ń bẹ ìdájọ́ ká lọ kówó ń bẹ. orí ẹ gbé orí ẹ gbé. ọ̀rọ̀ tó kìí bá balẹ̀ sọ báyìí. ó rẹ̀ lẹ̀ máa gbọ́. gbogbo ń tá a bá sọ fún wọn ní àtá. nǹkan ọmọ ṣe ọmọ àkó ohun yẹn nìyẹn o ohun yẹn nìyẹn o ohun yẹn nìyẹn. ó dẹ̀ ṣe. àwọn yẹn ni mo máa lálàá kan tó dẹ́rù bà mí gidi gan ni bí mo ṣe ń lọ bí mo ṣe lálàá yẹn lélẹ̀ pé bí mo ṣe ń lọ ni mọ́tò yá tó dẹ̀ pa olódì mi lẹ́sẹ̀kẹsẹ̀. ó tó àwọn ìgbárùmọ̀lẹ̀ ti fi wọ̀n mí. nítorí rẹ̀ mo ṣe ránṣẹ́ sí ọ tí mo ní kó fojú kàn mí ní wàrà sísà àwọ̀ mi wò bá a bá múra bó ti máa rí nù. àwọn ẹ̀mí ẹ̀jọ̀ ẹ má jẹ́ kí n kú ẹ má jẹ́ kí n kú ṣé kò lè tutù ni mi ò tí ì ṣetán kú. ó tiẹ̀ ní kù ọmọ awo ni wọ́n àmọ́ bá ti ṣe ni ayẹ̀pọ̀ ọ̀yẹ̀kú bọ́ ọ̀yẹ̀kú bá di méjì á di ọ̀yẹ̀là ọ̀yẹ̀là bá bá omi ríran ikú ti yẹ̀ lórí rẹ̀ ọ̀pẹ àmọ́ wò mí wo aláwọn lé gan ààrẹ ni ó bá ti ń tọ́ jẹ ààrẹ ni ó wọ́ ààrẹ sórí ẹnìkan ni ó á ṣètùtù bàbá ilé ṣètùtù inú èdè náà là parí iṣẹ́ wọn sí ó wàá lọ gbé foníbàrà. ó bá ti foníbàrà ó wàá máa ṣọ́ ọ dúró ti bí ọgbọ̀n ìṣẹ́jú òtún bá ṣẹlẹ̀. Àwòyẹmí lè bá bọ̀rọ̀ jẹ́ nígbà tí n bá gbé ẹdìyẹ fún yàn tí mo dẹ̀ dúró tó dẹ̀ kú lójú mi ṣáwọn èèyàn sọ pé mi ni mo pa. tó bí ò bá kú ó tètè máa bọ̀ ká tètè ṣe mí ẹ̀ ń torí pé ó léwu púpọ̀. ẹ wo ṣé tí bá ṣàtúnṣe gbogbo ẹ ikú ti yẹ lórí tèmi èmi ò kú mọ́. yóò yẹ lórí ẹ ọ̀yẹ̀kú ti yẹ kú lórí rẹ. ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta sẹ́rí ibi tó lọ yẹn láàrin ìṣẹ́jú márùn-ún ní ìsìn ìwé tó tiẹ̀ wẹ́rẹ́ sátútù wẹ́rẹ́ sátútù. ajá o ajá ajá o ajá ajá inú ìwé àjàngbò ẹ̀fà lọ́lọ́ àjàngbò àjàngbò ẹ̀fà lọ́lọ́ àjàngbò àjàngbò ẹ̀fà lọ́lọ́ àjàngbò ajá o ajá ajá o ajá ajá o ajá ajá inú ìwé àjàngbò ẹ̀fà lọ́lọ́ àjàngbò àjàngbò ẹ̀fà lọ́lọ́ àjàngbò àjàngbò ẹ̀fà lọ́lọ́ àjàngbò ajá o ajá ajá o ajá ajá o ajá ajá inú ìwé àjàngbò ẹ̀fà lọ́lọ́ àjàngbò àjàngbò ẹ̀fà lọ́lọ́ àjàngbò
Àjàgbó ẹ̀pà lọ́lọ́ àjàgbó. Ajá o, ajá, ajá o, ajá, ajá o, ajá, ajá inú ìwé. Àjàgbó ẹ̀pà lọ́lọ́ àjàgbó. Àjàgbó ẹ̀pà lọ́lọ́ àjàgbó. Àjàgbó ẹ̀pà lọ́lọ́ àjàgbó. Ajá o, ajá, ajá o, ajá, ajá o, ajá, ajá inú ìwé. Àjàgbó ẹ̀pà lọ́lọ́ àjàgbó. Àjàgbó ẹ̀pà lọ́lọ́ àjàgbó. Àjàgbó ẹ̀pà lọ́lọ́. Ajá o, ajá, ajá o, ajá, ajá o, ajá, ajá inú ìwé. Àjàgbó ẹ̀pà lọ́lọ́ àjàgbó. Àjàgbó ẹ̀pà lọ́lọ́ àjàgbó. Àjàgbó ẹ̀pà lọ́lọ́ àjàgbó. Ajá o, ajá, ajá o, ajá, ajá o, ajá, ajá inú ìwé. Àjàgbó ẹ̀pà lọ́lọ́ àjàgbó. Àjàgbó ẹ̀pà lọ́lọ́ àjàgbó. Àjàgbó ẹ̀pà lọ́lọ́ àjàgbó. Ajá o, ajá, ajá o, ajá, ajá o, ajá, ajá inú ìwé. Àjàgbó ẹ̀pà lọ́lọ́ àjàgbó. Àjàgbó ẹ̀pà lọ́lọ́ àjàgbó. Àjàgbó ẹ̀pà lọ́lọ́.